jùrùbélé jùrùbélé bí èkúté ilé bá ń ju ìrù bélébélé ológbò yóò fẹsẹ̀ mú ni. Èyí ni bí wọ́n ṣe mú Ìṣọ̀lá Òyénúsì gan-an. Bí àwọn Ìṣọ̀lá Òyénúsì ti jalè wọn tán tí wọ́n lọ sí abúlé òkúta tí wọ́n pín owó tí kálukú sì fọ́nká, ọ̀rọ̀ náà di ariwo burúkú jákèjádò Èkó àti agbègbè rẹ̀. Bí ìjọba Yakubu Gowon ìgbà náà ti ń pàṣẹ fún ọ̀gá àwọn ọlọ́pàá pátápátá Alhaji Kam Salem pé kó rí pé àwọn ọmọ rẹ̀ wá àwọn adigunjalè náà rí. Bẹ́ẹ̀ ni ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Joseph Adéọlá ń pe àwọn lọ́gàálọ́gàá ọlọ́pàá Èkó gbogbo jọ tó sì ń wò ó pé ọ̀nà wo ni wọn yóò gbé kinní ọ̀hún gbà tí kò ní gba aṣọ lọ́rùn wọn. Níbẹ̀ ni wọ́n sì ti dábàá pé kí wọ́n gbé ìgbìmọ̀ tí yóò ṣe àkànṣe iṣẹ́ náà dìde. Kíá ni wọ́n gbé ìgbìmọ̀ yìí dìde, wọ́n sì fi ọ̀gbẹ́ni James Oyebisi sí olórí wọn. Àwọn ọlọ́pàá tí wọ́n tún wà nínú ìgbìmọ̀ yìí ni A. Jubril, Inspector Onime, Sergeant Samuel Nathaniel Olóyèdé, àwọn ìṣẹ́pẹ́ ọlọ́pàá bíi Samuel Ozolua, McGregor Idiobon, Joseph Ogodo, Benjamin Olu, Alexander Omoruyi, Sunday Cleopas, Saubana Ọ̀làdàpọ̀, Eugene Ohina, Samson Olùkọ̀tún àti Joseph Oyomo. Lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ náà làwọn ọlọ́pàá Ṣómólú lábẹ́ DPO wọn ọ̀gbẹ́ni Jubril ti rí mọ́tò táwọn olè náà gbé sílẹ̀ pẹ̀lú ayédèrú nọ́mbà tó wà lára ẹ̀ LO 1047. Ọ̀gá ọlọ́pàá James Oyebisi yẹ inú mọ́tò náà wò, ó bá ìwé Daily Times kan tí wọ́n kọ nọ́mbà mọ́tò kan sẹ́yìn LR 5444. Níbẹ̀ ni ìwádìí ti bẹ̀rẹ̀. Nígbà tó sì di ọjọ́ kẹta tí wọ́n jalè náà, ìyẹn lọ́jọ́ 29 oṣù kẹta ọdún 1971, Oyebisi gbéra ó di Ìkòròdú road, ó mú àwọn ọlọ́pàá mẹ́ta míì dání. Níbẹ̀ ni wọ́n ti mú Stephen Nwabuoku, ẹni tí gbogbo àwọn ọ̀rẹ́ ń pè ní Diopa. Bí ọwọ́ ti tẹ Diopa báyìí, ijó làwọn ọlọ́pàá ń jó nítorí àwọn ohun tí wọ́n ń gbọ́ lẹ́nu ẹ̀. Wọ́n ti mọ̀ pé àwọn yóò rí àwọn tí wọ́n jalè ní wàhùmù yìí dandan. Ṣé Diopa gan ló wà nídìí ẹ̀? Kò sì sẹ́ni tí kò mọ̀ nínú àwọn tí wọ́n jalè náà nítorí orúkọ tí wọ́n ń pè é gan ni brain box. Ìyẹn ni pé òun ni sẹ́ríkì àwọn ọlọ́pọlọ fáwọn adigunjalè. Òun ni yóò la gbogbo ọ̀nà tí wọn yóò tọ̀, òun ni yóò sọ ohun tí wọn yóò ṣe, òun ni yóò sì tún bá wọn wá àwọn oníbàárà. Àwọn oníbàárà yìí ni wọ́n máa ń gbéṣẹ́ wá. Àwọn ni wọn yóò sọ pé owó kan wà níbì kan kí wọ́n wá lọ gbé e, kí wọ́n sì fún àwọn níta wọn níbẹ̀. Lọ́jọ́ tó kù ọ̀la tí wọ́n ń lọ jalè wàhùmù yìí, ilé Diopa ní gbogbo àwọn adigunjalè náà ti múlẹ̀ tí wọ́n sì búra pé wíwo lẹ́nu awo ń wo. Bí wọ́n ti mú Diopa yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí mú àwọn tó kù pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́. Adé ọmọ Ìjẹ̀bú tó ń wa mọ́tò àrà, òtẹ́ẹ̀lì kan ni wọ́n ti mú òun. Ọ̀tọ̀ lẹni tí wọ́n wá lọ sínú òtẹ́ẹ̀lì ọ̀hún, ṣùgbọ́n bí òun ti rí wọn lára ti fú, ó sá sẹ́yìn ìkùlé níbi tó sì ti ń fò gànná ni wọ́n ti mú un. Ṣùgbọ́n o, gbogbo bí wọ́n ṣe ń rí àwọn tó kù tí wọ́n mú wọn yìí, àwọn mẹ́rin kan wà tí wọn kò tí ì rí mú rárá. Wọn kò tí ì rí Ògbólúmàn, ọkùnrin tí gbogbo ẹgbẹ́ ń pè ní Ògbólú. Wọn kò tí ì rí Ọ̀sáì, ìyẹn Ọ̀sámẹ́kẹ̀. Wọn kò mọ ibi tí Apollos wà. Bẹ́ẹ̀ ni wọn kò rí bàbá wọn àgbà, olórí oko bámbàm, dókítà Ìṣọ̀lá ọmọ Òyénúsì. Wọ́n ti wá Ìṣọ̀lá Òyénúsì lọ sílé ẹ̀ ní òpópónà Adéríbigbé ní Sùúrùlérè. Wọn kò rí i, wọn kò gbúròó ẹ̀ rárá. Ṣé ohun tí àwọn ọlọ́pàá kò tètè mọ̀ ni pé Òyénúsì ti padà síbàdàn, ó sì ti lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ tó wà ní Agodi Gate. Èèlò ìkọ́lé oríṣiríṣi ló ń tà níbẹ̀. Níbẹ̀ ló sì ń jókòó sí bí oníṣòwò gidi. Àwọn ọlọ́pàá kò mọ̀ pé ilé méjì ni Òyénúsì ń lò. Bó ti ní ilé ní Sùúrùlérè lẹ́kọ̀ọ́ tó ń gbé, bẹ́ẹ̀ ló ní ilé ní E7/67 Old Olúyọ̀rọ̀ Street, Ìbàdàn. Kò sẹ́ni tó mọ̀ nínú àwọn ọlọ́pàá rárá, nítorí bẹ́ẹ̀ Èkó làwọn ń wá Òyénúsì sí. Àfi nígbà tí wọ́n tún ki àwọn ọ̀daràn náà mọ́lẹ̀ tí wọ́n sọ fún wọn pé àwọn kò rí Òyénúsì o, ní Diopa bá tún sọ fún wọn pé kí wọ́n wá lọ síbàdàn nítorí ó tún ní ẹgbẹ́ adigunjalè míì níbẹ̀. Kìnní kan wá ṣẹlẹ̀ o, àwọn ọlọ́pàá mọ orúkọ Òyénúsì bí ẹni mowó. Wọ́n mọ̀ pé dókítà ni, wọ́n mọ̀ pé kò sí ọ̀dájú ọmọ adigunjalè tó tún tó.
ṣùgbọ́n kì í ṣe gbogbo ọlọ́pàá ló mọ Òyénúsì. Wọn kò mọ̀ ọ́ sójú, wọn kò dáàmú rárá, orúkọ rẹ̀ ni wọ́n ń gbọ́. Ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà, James Oyèbísí, olórí àwọn ọlọ́pàá tó wà nídìí ọ̀rọ̀ yìí, gbéra ó dìbàdàn. Nígbà tó sì bẹ̀rẹ̀ sí wádìí díẹ̀díẹ̀, ó gbọ́ nípa ọkùnrin kan tí wọ́n ń pè ní dókítà. Wọ́n ní kì í ṣe Òyénúsì ṣá o, pé kì í ṣe Òyénúsì ni wọ́n mọ̀ ọ́ sí. Wọ́n ní Olúwaṣẹ́gun ni. Wọ́n sì júwe ilé ẹni tí wọ́n wí náà fún ọlọ́pàá yìí. Òun náà sì múra láti forí lakú, ó ń wá Òyénúsì lọ. Nígbà tó dé ilé ọkùnrin náà ní Olúyoro, ó bá ìyàwó rẹ̀, ọmọ pupa ròbòtò. Ìyẹn kí i dáadáa, ó sì sọ pé kò sí Òyénúsì nílé. Ọlọ́pàá Oyèbísí sọ pé òun yóò dúró dè é. Òun ló bá jókòó. Lákọ̀ọ́kọ́ ná, Oyèbísí kò múra bíi ọlọ́pàá. Ìmúra òun náà kò sì yàtọ̀ sí tàwọn ọmọ ọ̀ta tàbí tàwọn amúgbó kan lásánlàsàn. Ó ṣàmúra náà lódìlódì. Bóyá ìyẹn ni ìyàwó náà ṣe rò pé ó ṣeé ṣe kí ọkùnrin náà jẹ́ ọ̀kan nínú àwọn ọmọọṣẹ́ ọkọ òun tàbí ẹni tó wá gbé iṣẹ́ kan fún un. Ohun tó ṣe ní kó jókòó nìyẹn. Òun kò sì mọ̀ pé ohun tó wà nínú ilé náà ni Oyèbísí ń fojú kọ sílẹ̀, tó sì ti fura pé ilé ẹni tí àwọn ti ń wá láti ọjọ́ yìí làwọn ti dé yìí o. Kò pẹ́ tó jókòó náà nígbà tí Jagunlabi wọlé dé. Òyénúsì ọkùnrin ogun. Bó ti wọlé ló wo ọkùnrin náà, ó sì kí, ó sì béèrè pé kí ló ń wá. Nígbà náà ni Oyèbísí dìde, tó sì sọ ohun tí Oyènúsì kò lérò pé ẹnikẹ́ni yóò sọ sí òun. Ó ní, kí ni mo ṣe fún ẹ? Kí ni mo ṣe fún ọkùnrin yìí? Kí ló dé tí o gba ìyàwó mi? Ẹnu ya Oyènúsì. Ó ní, ìyàwó ẹ̀? Èmi ìyàwó ẹ̀ wo ni mo gbà? Àbí kí ni ìwọ mánu yìí ń wí? Oyèbísí kò tí ì ṣetán pẹ̀lú ẹ̀. Ó tún ní, wò ó Mr. Man, obìnrin tó wà nílé ẹ yìí ìyàwó mi ni, èmi ni mo dẹ̀ sanwó orí ẹ̀. Inú bí Oyènúsì wáyó ní, ta ni ẹ tí ò ń sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ yẹn? Ǹjẹ́ o mọ ẹni tí ò ń bá sọ̀rọ̀? Kí lorúkọ ẹ náà? Ṣé èmi ló ń ṣẹnu bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ sí? Ni Oyèbísí bá tún ní, o ò lè halẹ̀ mọ́ mi, o ò lè torí pé mi ò lówó lọ́wọ́ kó gba ìyàwó mi kó tún máa bú mi o. Bí o kò bá fi ìyàwó mi sílẹ̀, ohun tí mo máa fojú ẹ rí o ò ní gbàgbé o. Ni Oyènúsì bá pariwo sọ̀rọ̀. Ó ní, èmi Ìṣọ̀lá, èmi Ìṣọ̀lá. Ìṣọ̀lá tí Oyènúsì ń pariwo nìyí, tí Oyèbísí fi fọgbọ́n jáde, tó sì ń pariwo pé ohun tó ń padà bọ̀. Oyèbísí jáde nítorí ọkùnrin ọlọ́pàá náà ti rí ohun tó ń wá. Ó ti mọ̀ pé kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀ mọ́. Ìṣọ̀lá Oyènúsì tí òun wá nìyẹn. Kí ó tó di ọjọ́ tí Oyèbísí lọ sílé Oyènúsì yìí, ó ti kọ́kọ́ dé ṣọ́ọ̀bù rẹ̀. Ó ti mọ bẹ̀, ó sì ti mọ irú ohun tó ń ṣe. Ó mọ àsìkò tó ń kúrò ní ṣọ́ọ̀bù, ó sì mọ àsìkò tó ń relé. Gbogbo ara ni Oyènúsì fi ń ṣiṣẹ́ náà, nítorí kò fẹ́ kí ẹnikẹ́ni fura sí òun pé òun tún ní iṣẹ́ míì tí òun ṣe. Ṣùgbọ́n bí Oyèbísí ti kúrò nílé Ìṣọ̀lá Oyènúsì níjọ́ náà, àgọ́ ọlọ́pàá Agodi ló padà sí. Ó sì ṣàlàyé àbájáde ìwádìí náà fáwọn ọlọ́pàá ibẹ̀. Níbẹ̀ ni wọ́n ti gbé ètò kalẹ̀ pé bí ó bá jẹ́ ilé làwọn ti lọ bá Oyènúsì, ọkùnrin adigunjalè náà lè sá lọ. Bó bá sì ti sá lọ bẹ́ẹ̀, àwọn kò ní rí i mọ́ rárá o. Wọ́n ní ṣọ́ọ̀bù ló dáa kí àwọn ká a mọ́, nítorí kò sọ́nà tí yóò gbà sá lọ níbẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ni wọ́n ká dókítà Ìṣọ̀lá Oyènúsì mọ́ ṣọ́ọ̀bù ẹ̀ ní Agodi Ìbàdàn lọ́jọ́ 7 oṣù karùn-ún ọdún 1971. Kí wọ́n tó yabo ṣọ́ọ̀bù rẹ̀ yìí, àwọn ọlọ́pàá méjì ti ń ṣọ́ agbègbè náà. Wọ́n sì mọ ìgbà tí Oyènúsì dé. Bó ti dé ṣọ́ọ̀bù náà ní ọ̀kan nínú àwọn ọlọ́pàá méjì tí wọn kò wọṣọ náà sáré lọ sí àgọ́ ọlọ́pàá lágodi. Ó sì lọ sọ fáwọn ọ̀gá rẹ̀ pé ọkùnrin náà ti dé o. Láàárín ìṣẹ́jú 5, àwọn ọlọ́pàá ti yí gbogbo àdúgbò náà po. Bẹ́ẹ̀ làwọn kan sì dúró sẹ́nu ọ̀nà ṣọ́ọ̀bù Oyènúsì. Àwọn méjì míì sì wọlé láti mú un. Nígbà tí Oyènúsì ti rí wọn, òun náà mọ̀ pé ilẹ̀ ti mọ́ olóró sí gbangba. Síbẹ̀ náà ó ṣe bí ọkùnrin. Lára àwọn èlò ìkọ́lé tó ń tà ló ti ki ọ̀kan mọ́lẹ̀. Nígbà tó sì gba ọmọ ọlọ́pàá kan lẹ́ẹ̀kẹ́, ọkùnrin ọlọ́pàá náà láti tẹ̀sán Agodi, Dáúdà Ìdòwú, di gbolulẹ̀. Ẹ̀kẹ́ rẹ̀ sì ga lójú ẹsẹ̀. Oyènúsì múra ìjà pẹ̀lú ẹnìkejì tó kù. Nígbà náà làwọn ọlọ́pàá bíi 6 míì tún lọ wọnú ṣọ́ọ̀bù náà lẹ́ẹ̀kan. Bó sì ti wo iwájú wọn, torí Oyèbísí tó wá bá a lánàá pé ó gbàyàwó òun, ẹ̀rín burúkú ló bú sí. Ó ní, ìyẹn ni pé wọ́n ni. Bẹ́ẹ̀ ni wọ́n ki Oyènúsì mọ́lẹ̀. Lọ́jọ́ náà ni wọ́n sì gbé dé Èkó lẹ́lẹ́lẹ́. Inú àwọn ọlọ́pàá dùn, wọ́n pariwo ayọ̀ ńlá. Oyènúsì
ló jẹ́ kí wọ́n mọ ibi tí àwọn yóò ti rí Ọ̀sàì nítorí ilẹ̀ Ìgbò lọ́hùn-ún ni wọ́n wá lọ. Ndemide nítòsí Àgbọ̀ ní Midwest ìgbà náà ni wọ́n wá lọ. Níbẹ̀ ni wọ́n ti mú un lọ́wọ́ alẹ́ nígbà tó ń rìn lọ. Ṣùgbọ́n òun náà kì í ṣe ẹran rírọ̀ bẹ́ẹ̀. Bó ti rí wọn ló múra láti sá lọ, bẹ́ẹ̀ ló ṣínà ìbọn bolẹ̀. Kíá ló sì ti mú ọlọ́pàá kan, Kọ́bùrù Benjamin Olú balẹ̀, ó fi ìbọn já a ní iṣan ara. Bí kò sì jẹ́ pé wọ́n tètè gbé e gba ọ̀nà ọsibítù lọ, lójú ẹsẹ̀ náà ni ìbá ti kú. Pẹ̀lú ẹ̀ náà wọ́n mú òun náà dé Èkó. Ọjọ́ 28 oṣù karùn-ún ọdún 1971 ni wọ́n mú un. Òyẹ́núsì náà ló jẹ́ kí wọ́n mọ ibi tí wọn yóò bá Ògbólù níbi tí wọn yóò wá sí gan, nítorí lọ́jọ́ 29 oṣù karùn-ún ni wọ́n mú òun náà. Orí rélùwé line ní Ìdí Òro ní Mùṣín ni wọ́n ti mú un. Kò tiẹ̀ ráàyè jàǹpátá rárá. Bí wọ́n ti mú un lòun náà ti ní kí wọ́n ṣe òun jẹ́jẹ́ o. Ó ní kí wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ gẹ̀tìmáànù Wahum, kí wọ́n sì béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀gá kan nílé iṣẹ́ náà. Bẹ́ẹ̀ ló jẹ́ pé ní 30 oṣù karùn-ún wọ́n mú Ambrose Nwokobia tí í ṣe gẹ̀tìmáànù lọ́jọ́ tí wọ́n jalè náà. Ọjọ́ kejì ni wọ́n sì mú Joel Amamieye, ọ̀gá wọn nílé iṣẹ́ Wahum. Bẹ́ẹ̀ lọ́wọ́ ti àwọn adigunjalè ńláńlá 7 yìí, wọ́n sì kó gbogbo wọn sílé sí àwọn ọlọ́pàá tó ń rí sí ọ̀rọ̀ àwọn adigunjalè ní Oníkan, Ìkòyí. Wọ́n dè wọ́n ní irin lẹ́sẹ̀ àti lọ́wọ́, ṣùgbọ́n wọn kò lè fojú lásán ṣọ́ wọn. Níṣe ni wọ́n ṣètò àwọn ọlọ́pàá inú àtàwọn atamátàsé sọ́jà. Wọ́n láwọn ní kí wọ́n bá wọn ṣọ́ àwọn èèyàn náà nítorí àwọn adigunjalè ńlá 3 tó wà láàrin wọn, ìyẹn Òyẹ́núsì, Ọ̀sàì àti Ògbólú. Ọ̀daràn ńlá ni wọ́n, kò sì tíì sẹ́ni tí kò tíì sá lẹ́wọ̀n rí nínú wọn. Nítorí bẹ́ẹ̀ ọ̀kan àwọn ọlọ́pàá pàápàá kò balẹ̀. Wọn kò fẹ́ kí kinní kan ṣe àwọn adigunjalè náà títí tí wọn yóò fi kó wọn déwájú ìgbìmọ̀ tí wọn yóò gbọ́ ẹjọ́ wọn. Ṣùgbọ́n gbogbo ará Èkó ti gbọ́ o. Wọ́n gbọ́ pé wọ́n ti mú Òyẹ́núsì. Wọn kò mọ ibi tí wọ́n kó wọn sí gan, ṣùgbọ́n wọ́n mọ ibi tí ìgbìmọ̀ tó bá fẹ́ gbọ́ ẹjọ́ àwọn adigunjalè ń jókòó sí. Wọ́n sì ti ń lọ síbẹ̀ lójoojúmọ́ pé bóyá wọn yóò gbé ìgárá ọlọ́ṣà náà tí wọ́n ń pè ní dókítà wá níjọ́ kan. Ọ̀pọ̀lọpọ̀ aráàlú ló sì ń sọ pé àwọn ṣàfẹ́ fojú àwọn rí i dandan. Ṣùgbọ́n lọ́jọ́ kan lọ́gbà ẹ̀wọ̀n níbẹ̀, wọ́n dá Ìṣọ̀lá Òyẹ́núsì jókòó pẹ̀lú ọtí àti àwọn nǹkan fàájì lóríṣiríṣi. Ọkùnrin náà sì fẹnu ara ẹ̀ ṣàlàyé gbogbo olè tó ti jà pátá àti ìwọ̀n ìwà tó hù láàrin ìlú Èkó àti ibi gbogbo nílẹ̀ Yorùbá àti ilẹ̀ Haúsá káàkiri. Ẹ ó máa gbọ́ ọ̀rọ̀ tí Òyẹ́núsì fẹnu ara ẹ̀ sọ láìpẹ́ jọjọ. Ọláyíwọlá Alága ló ń ṣe ìwádìí ọ̀rọ̀ Òyẹ́núsì fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá, Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.